Africa Content TV. Muslim ṣe máa ń jọlá àná mi o, táwọn onígbàgbọ́ máa ń jọlá
Òṣùpá nínú lórí òkàgé. Kò sí jábáyọ̀ sí bẹ́lú ṣùrà Òṣùpá. Àpọ́nlé àpọ̀ wọn bá tó ń ṣe ìkẹ́mú wa. Pẹ̀lú owó náà ò bá ti gbogbo nǹkan dáadáa. Bábí Èkó ló bóre sómi. Ìbàdàn lólúyọ̀lé ló bóre sórílé. Àlàbí mi bá fẹ́ tó bára ìdí lórí. Kò sàlábí wẹ̀rẹ̀ nínú lórí gíga bọ́lọ́. Bá gbọ́ ẹgbẹ́ wo pé àtọ́. Ṣé ó ní bẹ̀rẹ̀ ti ṣe ṣàwọn àwọn àṣòfò? Ẹ má fi bú òrùn mọ́. Ẹ má fi wá wá wò lórí ìtì ọkọ. Ara orin tó jẹ́ pé wọ́n borí orin débi náà máa mọ orin. Ẹgbẹ́ tí wo kẹgbẹ́ rí ìwò síra wọn. Ẹ má rí pé inú wúwo tó wúwo tó dẹ́jú sí náà. Àlùkò èmi lọ bá kí lọ́ba. Èmi lọ bá kí lọ́ba rà bá morin. Òrìṣà morin àgbáyé. Àjẹnúmọ́ àfọ̀sẹ̀ ìdè láàfin ọba. Ẹjọ́ yẹ̀wò ojú lóró bẹ̀rẹ̀ ìbí màlẹ́bí rí. Ojú òde táwọn ní ìyàwó lé rí. Ìmọ̀lẹ́sẹ̀ pé wọ́n lójú lókè ìfẹ́ ni wọ́n bá ní sọ lọ́wọ́ wọn ti bára. Ohun tó fẹ́nu mi yóò kọjá nìyẹn lásán. Sàdákàtà bọ̀bọ̀ lọ́hùn látara mi. Àwọn eléyìí wọ́n gbìyànjú. Òní tó ti bàbá irú kò ní bàbá ibi abẹ́rẹ́ ní bàbá ọmọ. Ọlọ́mọ sí kàkàtà ní bàbá àgbàdo. Nínú egungun olóògbé tó ní bàbá. Èèyàn tó tó ní ẹlẹ́dẹ̀ ní gbogbo ìgbà làwọn. Olórí ogun fèrè ọmọ kò lè jọ lójú. Ẹgbẹ̀rún orin kò ní kò bá tí ó tú wò. Ìyẹn lára àkókò lójú ajọ́jẹ́. Olùtọ́ bá sọ̀rọ̀ kí lọ́nà lè sí bí pọ̀. Bí ìyá ni wọ́n ní ṣubú ló ṣe ń ṣe wọ́n o. Òṣùpá òkúkú ní ṣubú lọ́la ẹ̀rùrẹ́ o. Ọ̀rọ̀ kò sí ayé tó ń fò ní dúró. Wọ́n ní wọ́n ní ìjẹ ayé tó bọ́ tẹ̀lọ̀. Wọ́n ní wọ́n ṣàbòsí ayé tá a bá bò sí o. Ọ̀rọ̀ tẹ́ ló máa bẹ́ rí kò lè bẹ́ rí mọ́ o. Ọ̀rọ̀ tẹ́ ló máa bẹ́ fò. Ìtúrí lálẹ́ máa o. Bí tí kò kò lójú ayẹyẹ. Túntọ́ lórí máa bọ̀ ẹ̀bọ̀ra tó forí sí wẹ́wẹ́. Ẹni àdébọ̀ lẹ́yìn tó dára wájú. Àpáta lòrò olóko lẹ́wà dá sí. Lọ́mọdé òṣèlú gẹ́gẹ́ bí síyáàpò. Òkòtò sójà bí ìrẹsì ó mú wẹ́nu. Ayẹyẹ wà o. Èmi ní ti kò kò lójú ayẹyẹ. Wọ́n ní òṣèlú lọ sí àwọn yòókù. Sọ́rí elégbè ìgbàmọ̀yé. Àlùkò kábíyèsí pọfẹsà àdúrà wà lálejò àlùkò bàbá síkírù bàbá sàwọ bàbá di fújì ìrè sàwọ fọwọ́sowọ́sẹ́ bí mo fi lè lọ́dọ́kù mo kọ́ ní sẹ́yìn sí ọ̀sán.